ti wà nílùú Orílẹ̀ Òwu. A ṣì ń tẹ̀síwájú nínú rògbòdìyàn ọ̀rọ̀ ọlọ́bádé, pàápàá jùlọ àtalẹ̀ ìlú lọ́nà àìtọ́ tí ó ń ṣẹlẹ̀ nílùú Orílẹ̀ Òwu tá ti ń bá bọ̀ níbi ọjọ́ bíi méjì mẹ́ta. Èyí tí ọ̀rọ̀ náà tó fẹ́ fi gbogbo ara dá lérí àrẹ̀mọ Alhaji Morufú Akínfàlà. Nínú fídíò wa tó yí ó kọjá, a ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Alhaji Morufú lẹ́yìn ìgbà tí wọ́n tilẹ̀ mímọ́ Mẹ́kà dé. Gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n níwájú lẹ́yìn àwọn ará ìlú, àwọn ìjòyè tó ń fi kàn wọ́n la béèrè lọ́wọ́ wọn. Wọ́n dáhùn àwọn ìbéèrè yẹn, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìbéèrè wa náà sọ wípé àwọn ò ní fèsì sí àyàfi tí àwọn bá fi ojú kojú pẹ̀lú àwọn olóyè, àwọn àgbà ìlú àti kábíyèsí pàápàá jùlọ. Ìdí nìyẹn tó jẹ́ kí àwa náà tún gbéra léni wá sí Orílẹ̀ Òwu wípé ká wá fojú ajé kò ní sọ kojú kó sì wá kojú láàfin Orílẹ̀ Òwu níbi tá ti láǹfààní láti pàdé àrẹ̀mọ Morufú Akínfàlà àti àwọn àgbà ìlú, àwọn olóyè tí wọ́n sọ wípé àwọn ò mọ̀ bí àrẹ̀mọ Morufú bí wọ́n ṣe ń ta ilẹ̀ ìlú lọ́lọ́kanjọ̀kan. Àmọ́ àrẹ̀mọ Morufú sọ wípé àwọn ìjòyè wípé wọ́n mọ̀ sí wípé ọ̀rọ̀ ilẹ̀ títà wípé kò ṣẹ̀yìn wọn. Ìdí rèé tá fi fẹ́ fojú kojú pẹ̀lú wọn wípé tójú wọn bá kojú ká lè mọ̀ èyí tó jẹ́ òótọ́, torí tá bá ta a máa ń tọ́ ni, tá a bá tọ́ ó máa ń padà máa dẹran onídìí. A ti ta, ìdí rèé tá fi fẹ́ tọ́ kó má padà wá di ẹran onídìí. Etí tó bá gbà lọ dandan náà ni kó gbọ́ àbọ̀ ọ̀rọ̀. A ti wà nílùú Orílẹ̀ Òwu. Olúọmọ pírẹsẹ̀ntà ló kọ mi. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ máa bá a máa subscribe sórí YouTube channel yìí. Ẹ bá a subscribe, ẹ tọ notification button ilẹ̀ fún àǹfààní láti máa wo àwọn fídíò sí wa tá a bá ń jù sórí ìkànnì Olúọmọ Live TV. Ẹ sì máa bá a máa comment sórí fídíò yìí, kẹ́dẹ̀ máa bá wa share àwọn líǹkì fídíò yìí. Ẹ máa bá a ká lọ. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Ọmọ Olówu Òdùrú, ọmọ Ajíbọ́sìn, ọmọ Ìpè Ọjà, ọmọ Òtòǹpòrò Lówu, ará Òwu kì í ránró, àwí mẹ́nu kúrò nítòwú, ọmọ Àjírí, ọmọ Àjíyìn, ọmọ Ajílálà Ẹ̀ṣọ́, ọmọ Lárọ̀wọ́n Àjílé, ọmọ Ajíbọ́sìn, ọmọ Ìpè Ọjà, ọmọ Lágun Arèléwu, ọmọ Ẹfúnrúgbọ́ Epo, ọmọ Ajílà, ọmọ Àrèmúta àwọn òtójú ọmọ Arígbá ńlá buwó, ọmọ Atẹ́wọ́ gboyè, ọmọ Arọ́wọ́ mẹ́wẹ̀ẹ́ wá gboyè nílé. Àkọ́kọ́ fẹ́ dúpẹ́ pé ọjọ́ wípé ẹ gbà wá láàyè fún iṣẹ́ ìwádìí wa, and what we are doing is an investigative journalism tí ó ní ṣe pẹ̀lú ká máa tọ́, kì í ṣe pé akàntì ẹ̀ roko yẹn pàtì tádé tó máa kún padà. Ẹ dẹ̀ ti ṣe ìlérí fún wa wípé àkókò ìgbà tí a bá wá, pàápàá jùlọ nígbà torí pé kò sí àrẹ̀mọ ní ilé nígbà tí mo wá last time, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó ní í ṣe pẹ̀lú rẹ̀. Àmọ́ wọ́n fi tó mi létí pé wọ́n ti dé. So lẹ́yìn ìgbà tí wọ́n dé, mo gbìyànjú láti rí wọn. Ó ṣe wá lọ́pọ̀lọpọ̀ wàhálà níwọ̀nba díẹ̀, ṣùgbọ́n wọn ò fún wa ní ààyè ọ̀rọ̀ tó tó. Àkọ́kọ́ náà wọ́n sọ, wọ́n ní wípé torí bàbá àwọn ìyẹn tí ń ṣẹ̀yìn wípé àwọn ò ní bá wa sọ̀rọ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ wa tí wọn ò lè kọ̀ sí wa lẹ́nu, a béèrè ọ̀rọ̀ méjì mẹ́ta lọ́wọ́ wọn. Mi mọ̀ bóyá ti wo fídíò yìí, wọ́n dá wa lóhùn, ṣùgbọ́n wọ́n gbé àwọn kan mì wípé tí wọ́n bá jókòó síwájú yín wípé àwọn ò ní sọ̀rọ̀.
wípé torí pé ọbẹ̀ kì í mì níkùn àgbà. Wọ́n ní kí tinú máa gbé tinú, kí tìta máa gbé tìta, pé but ọ̀rọ̀ tí àwọn ìjòyè ń sọ táwọn náà sì wò nínú àwọn fọ́nrán wípé àwọn ò ní dá wọn lóhùn lẹ́yìn wọn, wípé àwọn fẹ́ kí afojú ajé kò ní sọ. Ìgbà tí mo sì wá ní eléyìí tó kọjá lóòótọ́ náà ni àwọn olóyè sọ pé tó bá jẹ́ pé wọ́n wà níbí wípé ọ̀rọ̀ ìbá ṣe sọ, wọ́n sọ, ó sì wà nínú àkọọ́lẹ̀ wípé tó bá jẹ́ pé àrẹ̀mọ wà nílé wípé ọ̀rọ̀ ìbá ṣe ń sọ. Mo kàn ṣe pé kán lọ bá mi pè wọ́n wá lọ́jọ́ náà torí mi ì dá wọn mọ̀, so náà wọ́n á sọ pé wọ́n lọ sí Mẹ́kà. Mo dẹ̀ béèrè wípé ìgbà wo ni mo lè láǹfààní láti lè wá. Ẹ sọ wípé kó bọ́ sí àkókò ìpàdé ìlú tó ń ṣe ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. So mo ṣe ìwádìí lọ́sẹ̀ tó kọjá lọ pé ẹ dákun ìgbà wo ni ìpàdé ìlú máa bọ́ sí. Wọ́n ní ẹ ṣe kan ní ìjẹ́ẹ̀dógún. Mo wá rí i pé a fi ọ̀sẹ̀ kan sí láàrin, ìdí nìyẹn tó jẹ́ kí n gbéra lẹ́nu. Ìgbà tí mo débí bóyá mo pẹ́ ni àbí mo tètè dé, torí mo rí i pé ìpàdé kò fẹ́ host bẹ́ẹ̀ ni. So bóyá mo pẹ́ dé ni o, bóyá mo tètè dé, mi ò lè mọ̀, torí mi ò ní nọ́mbà rẹ̀ mọ́ dání. N bá pè wọ́n, ṣùgbọ́n mo rí i pé kì í ṣàwọn ni mo bá lọ́rọ̀, ẹ̀yin àti ìlú ni mo bá lọ́rọ̀. Mo mọ̀ pé tí n bá débí tí wọ́n bá sí bí, ẹ bá mi ránṣẹ́ sí wọn. Ìdí nìyẹn tó jẹ́ kí n gbéra, tó jẹ́ kí n máa bọ̀. Yóò tún di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún torí pé mi rò pé bóyá máa jáde ilé mi tẹ́lẹ̀ ni. Okay. Bóyá máa jáde ilé mi. Mo tó wà lọ fún wa pé kí oníkálukú dúró náà sílé, pé mi ò lè sí lára àdì. Ṣùgbọ́n bó bá ṣe wọ́n lọ ní iṣẹ́ Bẹ́ẹ̀ ni. ilé ohun tó yàn ṣiṣẹ́ pẹ̀lú Ọlọ́run kò pé kí n jáde, kí n tábọ̀ wá, kí n jáde kó lù ààrẹ. So nígbà tá a dé sọ pé táàrú bẹ́ẹ̀, ó ní ò jẹ́ kí ó lè jáfàní pé kí kó ẹ̀dá lé mi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Yóò jẹ́ kíkàdé wáyé mi. Ṣùgbọ́n nevertheless, títí ààrẹ náà lọ́la kí àlọ́ ẹ pẹ̀lẹ́. So yóò jẹ́ kí pàdé Kó wáyé lọ. mi. So tí mi ò bá dẹ̀tún wáyé yóò jẹ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún. Kọ́ lọ́mọ owó má pẹ̀ ní kankan wá lókun. Àṣẹdùn rẹ̀ kábíyèsí. Èyí tí a ṣe ò láburú, kọ́ lọ́mọ jọ ṣẹlẹ̀ sẹ́ni. Àṣẹ kábíyèsí. Tó ṣẹlẹ̀ ni ṣùgbọ́n torí pé láfẹ̀sùn kàyàn Bẹ́ẹ̀ni. ẹ̀sùn ni Bẹ́ẹ̀ni. kì í ṣe ìdájọ́ pẹ̀lú ṣe dáadáa Rárá. tàbí ò ṣe dáadáa. Rárá, ẹ̀sùn ni. That's the reason why olóyìnbó kàn ní rúmọ̀. Tẹ́ ẹ bá lè jẹ ẹ̀sùn pa, ó di ọ̀ràn yẹn láti pé kí ni o Kéèyàn fèsì sí. kó náà dáhùn pé ń bọ̀ lẹ́yìn tó bá ṣẹlẹ̀ sí lóòótọ́ ni tàbí irọ́ ni. Ṣùgbọ́n tàbá fà lọ́wọ́dù tàbá fà lẹ́yìn náà ó ti wùlé orí nípa ìdí ọ̀pára gbẹ̀yìn náà ni pé a ṣe àkànṣe. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni kábíyèsí. Àmọ́ etí tó kàn tiẹ̀ gbá lọ, ọkàn lè gbà bọ̀. Tó bá wá pé abẹ́ẹ̀ lórí o dà ọ̀nà méjì náà lọ́gbà. Ṣé ká lówó òfin sí i àbí Ibi ká fẹsẹ̀ ká létọ̀. fi àṣà tó láàrin àṣà àtòfin méjèèjì náà ni ó wáyé. Kábíyèsí wo lẹ fẹ́ ká fi tó bẹ́ẹ̀? Wọ́n ní akéwì Ní ojú ibi tí a ti kó kọ̀ǹgọ̀ lọ. tó ṣe bí èrò kábíyèsí. Àti ìlésù àṣà àti ìlésù òfin. Ó dìgbà tí a bá rí ibi tá à ń lọ. Dìgbà tí a bá rí
gẹ́gẹ́ bí aṣíwájú ẹni tó nílùú onílùú ní pé kí ìlú bàjẹ́ lónìí. kábíyèsí o kábíyèsí nílùú ìlú sọ pé kí ìlú bàjẹ́ lónìí. òun náà ló fa àwọn ìgbésẹ̀ tá à ń gbé kábíyèsí. ní kí òye kí pàdé tó mọ wáyé ni tí ó bá wá já sí pé ókè ó ìpẹta pé ó padà wá ó padà gbé látọ̀dọ̀ wa. òkè kábíyèsí. tó bá wá já tó tàbá wá fà á lọ́wájú tá a fà lọ sẹ́yìn bó ló ṣe rí bó ló ṣe rí bó ló ṣe ètí ló bá dísẹ́ dùn torí ẹnìkan kì í já wa dé. bẹ́ẹ̀ni kábíyèsí. ẹnìkan já wa dé ẹnìkan já wa dé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣe káàkiri ayé. ẹ jẹ́ ká lò bá ẹ jẹ́ ká lágbára láti ṣe tó ṣe pé kò mú ọ̀nà àbáyọ dáadáa jáde. Kò mú jáde torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan bàjẹ́ tí ò yẹ kó bàjẹ́ tí ò sì é túnṣe mọ́. ìgbà yẹn láṣẹ wàá rò pé kí ló tá a ṣe báyìí tá a gbọ́ báyìí kọ́ lọ́ọ́ má jẹ́ kí ọ̀rọ̀ kó gbọ́n jù á lọ. àṣẹ kábíyèsí. kọ́ lọ́ọ́ má jẹ́ kó gbọ́n jù á lọ. àwọn náà ti rí ti ṣe nílùú ní ìbílẹ̀ náà nípínlẹ̀ náà lórílẹ̀‐èdè náà lágbàáyé kí ló tà tá a pàtì Ọ̀yọ́ Ukraine àti Russia. bẹ́ẹ̀ni. Look at the magnitude of damage. tẹ́lẹ̀ṣẹ̀ wá fi disruption. tẹ́lẹ̀ṣẹ̀ wá fi peaceful approach tó lẹ́yìn ìgbà tí nǹkan tó ti dàrú. àwọn tó ti bàjẹ́ yẹn. láàrin oṣù kan péré. ti Israeli àti Iran kò tí ì jẹsẹ̀ ní pé. bẹ́ẹ̀ni. kí ni ṣẹlẹ̀ sí. wọ́n ti parí ẹ̀ báyìí wọ́n ti ceasefire. But look at what happened. Nǹkan tó ti ṣẹlẹ̀. tí ò ṣe túṣe mọ́. tí ò ṣe túṣe mọ́. Ọlọ́run ní jẹ́ kí lè wọ́dọ̀. àṣẹ kábíyèsí. ilé àtọ̀nà tí a ní Ọlọ́run ní jẹ́. àṣẹ kábíyèsí. ọ̀pọ̀ àti ìyàwó náà bá tí wọ́n ṣẹlẹ̀ ní. So n tí ọ̀jẹ̀ ti pàdé wọn yóò bá rí bẹ́ẹ̀ tó bá tún bàbá tún yóò bá á pè ọ́. kábíyèsí ẹ̀rọ ẹ̀mọ̀ yóò gùn ẹni àgbẹ̀kú sí orí ẹ̀rọ nínú àwọn fọ́nrán tèmi káwò àwọn kan bẹ tí wọ́n ṣètò yìí tí wọ́n àlẹ́jì ni ìbàjẹ́ kí àwọn bíbí ìwó gírántì ìtàfíù tèmi lórí iṣu tèmi àtàkùnlé kọ lórí iṣu àwọn méjì kan sọ̀rọ̀ ń bẹ̀ pé mo talẹ̀ 78 million ẹnìkan sọ pé mo tó 50 million fún kìnìkan Nàìjíríà kìnìkan l'Àbújá àwọn mẹ́ta ní sá sọ̀rọ̀ mo fẹ́ grant interview èmi lè grant interview yẹn tó bá jẹ mọ́ ọ̀rọ̀ tí àwa àti tòyè àti èmi àti ìlú àlèwàsọ yìí ṣùgbọ́n àwọn tí a sọ pé mo talẹ̀ 78 million mo talẹ̀ 300 million kan mo ta 50 million kan mo lè láti grant interview pé èmi ọ̀tá nítorí bẹ́ẹ̀ and then mo fẹ́ fún ọ ní 47 days ultimatum kí wọ́n fi padà sórí atẹ́gùn gbé àwọn ọ̀lẹ́bílẹ̀ tàbí kí wọ́n jẹ́ padà ní ẹjọ́. wọ́n ti pín sí méjì báyìí gẹ́gẹ́ bí àlàyé yín nínú interview tí a ṣe fún yín last time. Yes. Ẹ fẹ́ clarify ọ̀rọ̀ ilẹ̀ olókùúta. Yes. Ẹ dẹ̀ tó fẹ́ clarify ọ̀rọ̀ ti ilẹ̀ tí wọ́n ní wọ́n tà fún Jihad àti Excel. Ìyẹn ni mo fẹ́ clarify pé èmi ò talẹ̀ fún Jihad mo fẹ́ kẹ́ interview mi lórí ìyẹn lórí àwọn tí a sọ ìtọ́jẹmọ́ ti ìlú
àtàn àjòyè ni àti ọba ni àti àrẹ̀mọ níjọ́kíjọ́ tí àwọn Yorùbá ṣe bá pèjókòó máa wà bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn tí wọ́n wá tàjá ní torí ọdún tí ń pè pọ̀ wò wọ́n pé evidence rèé tí wọ́n bá lé evidence èmi ò sọ fún ọ nígbà tí a bá ń dábìí mi lọ́wọ́ gẹ́gẹ́ sí so mo fẹ́ tí ọ̀rọ̀ òlu tẹ̀yìn bí lọ́wọ́ ọ̀tọ̀ àwọn tí ẹni tí wọ́n fẹ́ sọ kàn níye mi èmi náà fẹ́ sọ kàn kábíyèsí lè máa pé àwọn ọ̀fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ kékeré àbí tí mo lò ìbájọ́kù ṣùgbọ́n èmi náà fẹ́ sọ kàn gbọ́dọ̀ dìpẹ́ǹdì ara mi tó wà tó fẹ́ sọ kàn mí ṣèjòyè ntọ́ka afọbajẹ bẹ́ẹ̀ tọ́ka lórí ìwé agbákejì ni mo sọ̀rọ̀ lórí ńjọ́ náà pé tí ẹ bá sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ ni ẹni mo ní tí ẹ bá sọ bẹ́ẹ̀ pé ajẹ́pà gangan lọ̀gá now wọ́n á ní tí ẹ bá jókòó tí ẹ bá fẹ̀sùn kàn mí pé wọ́n dáhùn àbí now àwọn eléyìí tí a fẹ̀sùn kàn mí mọ́ ọjọ́ ẹ̀sùn olóyè débi pé ẹ pè ń jọ tẹ́ bá máa wá sáàfin mo ilé ẹ̀sọ́ wọn bá ẹjẹ́ gáàsì ta fúlù kémi náà wá sọ òtìmí síta because tí n bá rí fly táyé ìpín yọ wà recorded bẹ́ẹ̀. kábíyèsí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí òun kọ́ ni mo bá wá mo ṣe ń gbọ́ báyìí kì í ṣe àwọn gangan personally gan ni mo bá wá ń pàtó ẹ̀yin àwọn olóyè tí wọ́n fẹ̀sì kàn wọ́n ká lè rí wípé bóyá nǹkan tí wọ́n sọ ó jẹ́ òkodoro even mi sọ fún ẹ pé mò ń bọ̀ wọn ò mọ̀ bóyá wọn wà wí ẹ̀ mo fẹ́ dé bí kí n dé sípàdé kẹ́ bá mi wá ránṣẹ́ sí wọn ká lè wá fojú wọn kúra ló jẹ́ kí n wá wọn mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ náà ni àwọn náà ṣe mọ̀ àmọ́ ilé tí wọ́n wá sọ yìí torí pé kì í ṣe òun ni mo bá wá mi ìbá wípé kí wọ́n á dá wọn yẹn lóhùn torí mo ti rò pé mo ti parí personal interview pẹ̀lú wọn ọba ló láṣẹ kábíyèsí tẹ́ bá ti lè fàṣẹ sí i àwìgbà but kò ní nǹkan gẹ́gẹ́ bọ́n ṣe sọ kò ní nǹkan ọ̀rọ̀ yẹn ò ní nǹkan ṣe pẹ̀lú olóòmù pẹ̀lú ààfin báyìí mọ́ ṣùgbọ́n torí fídíò tó lọ tó yẹ pé àwọn ìyẹn ti gbọ́ ọ̀rẹ́ lẹ́yìn pè mí. bẹ́ẹ̀ òní kábíyèsí ìkànnù ẹ̀ gan mo béèrè náà lọ́wọ́ yín tí olókùúta yẹn ẹ sì sọ wípé lóòótọ́ lẹ gbọ́ àwọn afọwájẹ náà ni wọ́n gbọ́ ń pa even wọ́n ní ẹ̀yàn kọmitì wípé set up kọmitì bẹ́ẹ̀ ni wọn ò sì pé òfin mi lábọ̀ so lóòótọ́ ni wọ́n fi ẹ̀sùn yẹn kàn wọ́n lè nàka ìsí wọn lóòótọ́ wípé àwọn ni so tẹ́ bá gbà wọ́n láàyè wípé kí wọ́n fèsì sí àwùjọ ààrẹ torí pé kì í ṣe ẹ̀yin ni mo wá lénìí mi ò dẹ̀ pláàni fún gbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ make request yẹn níwájú kábíyèsí tí mo wá ni. èmi ní afẹ́sọ̀ kan so àwọn tí ẹ̀dẹ̀ ìbá tí jọ́jọ́ àti ìbá jókòó àwọn yìí ò lè wá síbí àwọn tó iṣẹ́ ìpínlẹ̀ ìjòyè ọ̀tọ̀ ìjòyè olóhùn kanṣu ìjòyè àwọn ni òsì kálẹ̀ wájú kò sí ìpàdé bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn tí a fẹ́sọ̀ kàn mí bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ mẹ́tò sọ pé mo ta lè $78 billion ẹnìkan sọ mẹ́ pé mo ta lè fún jihad tí ló dé 50,000. tí n bá bí wọ́n ṣe bọ́rọ̀ yẹn náà ṣe rí àwọn kan wà tó yẹ pé wọ́n tọ́ka yín sí àwọn kan wà tí wọ́n tọ́ka sí ìlú àmọ́ tó yẹ pé wà involve nínú ìbéèrè mi ìdáhùn yín nínú ìbéèrè mi ló máa determine ìdáhùn yín ṣẹbẹ pé mi mo gbọ́ ọ̀rọ̀ èmi ni màá gbé kalẹ̀ fún yín bá a ṣe gbọ́rọ̀. bí mo ṣe rí ni mo ti fẹ́ gbọ́. kábíyèsí pẹ̀lú àṣà. ó dàbí má sì máa ju kábíyèsí àyọ̀ sí ní ibò mi. kábíyèsí síwájú kó o lè bá ẹni sọ̀rọ̀. ó dà. ń wé pé àtẹ̀tọ́fẹ̀sùn kan ọmọ ní sí kábíyèsí àtẹ̀tọ́fẹ̀sùn kan ọmọ sí kábíyèsí ìjòyè ọmọ sí kábíyèsí gbogbo méjì ẹ̀ ló ṣogbo ṣẹ́pẹ̀lẹ̀ gba tẹ́gbẹ̀ẹ́ àwọ̀ ẹ̀rọ tó wà ń bẹ̀ ọmọ sí kábíyèsí ní á. so ẹ̀fẹ̀sùn kàn mí sìn kábíyèsí ò lè pé kébì àti ọmọ ajá lọ èmi ní ẹ̀fẹ̀sùn kàn kábíyèsí ò lè pé kò rí bẹ́ẹ̀ èmi ní pẹ̀lú àgáàtì ìdàfẹ́ òfin èmi ní wọ́n aṣọ
èmi lè sọ ẹ̀sẹ̀ fi kàn mí èmi nígbà tí bẹ́ẹ̀ lẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o bó ṣe rí rè o so ẹ bá ní òní nǹkan tó yàtọ̀ sí léyìí mo fún yọ báyìí kò fi mú jáde tí ọ̀sẹ̀ mi jáde kápàdé ilé ẹjọ́ inú tí mo fẹ́ ṣe nìyẹn so obìnrin náà bá fẹ́ gbà títa fún yẹn pé ó kẹ́ má kú rí bẹ́ẹ̀ o kó mú evidence yẹn bóde kó fẹ́ gbóni the whole world kọ́ mọ̀ jẹ́ pé a kàn ń fẹ̀sùn kẹ́ni lẹ́ẹ̀rí ẹ̀rí. kò sí wàhálà nígbà àkọ́kọ́ náà nǹkan méjì ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ eléyìí ẹ̀ṣẹ̀ ń gbé wọlé sínú ojú òpó tá à ń bábọ̀ ẹ̀yin lẹ́ṣẹ̀ ń ya gọ́tà yìí torí pé kì í ṣe plan mi kò sí nínú ìwádìí mi kò sí nínú so ẹ̀ṣẹ̀ ń fẹ́ fi yẹn ẹ̀ṣẹ̀ fẹ́ gbé kọ́ mi lọ́rùn bí iṣẹ́ ni àmọ́ ẹ̀yin ẹ pé mo ta lẹ̀ olóògùn ẹ̀jẹ̀ ti dáhùn mo lè ní mi ò ta ilẹ̀ o. ìṣó ìdáhùn yín èmi ti rò pé ó ti rí pé torí pé àwọn yẹn ń dáhùn ní èrí. ọ̀dà pẹ̀lú àṣẹ kábíyèsí àti ọ̀rọ̀ tó kábíyèsí mo fẹ́ fi orí adé bẹ̀ yìí wípé kẹ́ ẹ dákun kí ẹ gbà mí láàyè láti wá sí ìpàdé tó ń bọ̀ kẹ́ jẹ́ kí ìpàdé kó wáyé kábíyèsí ṣe rí gbogbo nǹkan tí lílọ bíbọ̀ wa yìí kábíyèsí fún àlàáfíà fún ìdùnnú fún ìrọ̀rùn ìlú Òwu àwọn ọmọ bíbí Òwu àti ilẹ̀ Òwu ni tẹ́ bá wo gbogbo àwọn fọ́nrán tá a ti ń gbé jáde ẹ rí i pé kò sí traces bóyá ìbanilórúkọ jẹ́ mbẹ̀. sórí ìgbọ́n tá a sọ pátá tó mo ti sọ̀rọ̀ náà kò sí ọ̀kan kan tó dájọ́ àlàáfíà lọ. bẹ́ẹ̀ ni. ṣé náà rí o ọ̀rẹ́ màá dáwọ́ já o ó ní òkùnkùn láyé ó ní ìmọ̀ ní ìmọ́lẹ̀ ìmọ̀ tí olóòótọ́ ní òjì lásán ìmọ̀ tí olóòótọ́ ní òye lásán ni òkùnkùn láyé. ó ní the word is darkness the word gbogbo ayé ó ní òkùnkùn láyé ó ní knowledge without truth is mere shadow. Knowledge without truth is mere shadow. Is a mere shadow. olókùnkùn láyé bó ṣe ní ìmọ̀ that ìmọ̀ that knowledge only need the truth but the knowledge without truth is mere shadow. ìmọ̀ ni ó tàn mọ́lẹ̀ sí that is investigation. eléyìí tá à ń ṣe lọ́wọ́ ìkábíyèsí. ìmọ̀ láti oní ọ̀tàn ìmọ̀lẹ̀ sí pé n tá a sọ yẹn o ṣé fìdó ni àbẹ̀wò. gẹ́gẹ́ bí ìwádìí tá a bá ṣe bí ọba ṣe kò tọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni kábíyèsí bẹ́ẹ̀ni kábíyèsí ẹ dákun ẹ bá wa wá ọ̀nà bí a ṣe even ó lè má jẹ́ ìpàdé gbogbogbò torí pé inú ilé ẹni la ti ń dín èkúté onídodo. bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ rí a gbọ́dọ̀ wà èmi ni bàbá gbogbo ẹtí káàkiri tàbí. bẹ́ẹ̀ni. àtòwò àtòṣogbo àti kọ̀rọ̀ àti gbangba ó fún àpọ̀rọ̀ tèmi náà pọ̀ sí aṣọ aláìdá. bẹ́ẹ̀ni ṣé kìí ṣe páàrẹ̀ mọ́ ti bínú lọ. sọ tí aṣọ aláìdá pọ̀ ṣùgbọ́n èyí tí aṣọ aláìdá ó sọ kí nìkan fún ẹ tó ṣe é gbìmọ̀ mo lè tójú ní láàrin ìrìn àtọ́lọ́run. bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀ nínú interview tó kọjá. láàrin ìrìn àtọ́lọ́run ló ṣe pàtàkì fún mi jù. ọba mi ọmọdé àṣẹ nǹkan kan má jà Ọlọ́run kọ́ Ọlọ́run kọ́ ṣùgbọ́n gbogbo tá a ṣe tí ọba pa àlàáfíà ló lára àgbọ̀dọ̀ sí. òun náà ni gbogbo ẹ̀ náà tí tó bá tí ó bá pẹ́ ọ̀kẹ́ nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ṣe fáìn ṣùgbọ́n ẹ má jẹ́ pé kémi ẹ̀ má yọ mí àtọ̀. kò sí wàhálà kárí. kò tí ìlú àpò tí ìlú kò ti dé àwọn tí a fẹ́ tún kàn
èmi ní afẹ̀sùn kàn tí wọ́n bá fẹ̀sùn kún indirectly ààrẹ máta ni ààrẹ mo yóò lọ abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àmọ́ wọ́n sọ pé gbogbo wọn ibi ni wọ́n jókòó sí kan sọ pé ilẹ̀ kíkan tẹ̀kan kábíyèsí o kábíyèsí ò talẹ̀ o àrẹ̀mọ kábíyèsí ni o ẹ jókòó. bẹ́ẹ̀ so ọlọ́run ló ń gbàdúrà o. àrẹ̀mọ kábíyèsí ni o àrẹ̀mọ kábíyèsí ni o kábíyèsí èèyàn gidi gbogbo bí ni wọ́n ti ń sọ èèyàn gidi ní kábíyèsí èèyàn gidi ní kábíyèsí àrẹ̀mọ ni àrẹ̀mọ ni àrẹ̀mọ ni. àìsí ìgbà ilé lọ́mọ burúkú náà kẹ̀kẹ́ pa. ẹ̀yin fúnra yín náà dẹ̀ sọ wípé ọmọ yín ni wípé ẹ̀ lè sọ pé ọmọ yín gidi. tí wàá dì náà rẹ̀ ni tí wàá sọ pé ìsọmọ mi máa ń I can't do that no matter what. kábíyèsí tí mo tún sọ dé níjọ́ náà pé tó bá ti tá àkọ́kọ́ bí ọmọ mi tó bá ṣe tí yóò dà nǹkan rú ọwọ́ kan níbi fílẹ̀ fún ìjọba káàsì tó bá tọ́ lé lórí mi ò lẹ́lẹ́ kó jẹ́ tó báyìí náà ní sọ fún ẹ ṣeun kábíyèsí tó lọ́wọ́ gbàdúrà ẹ ṣeun. ọmọ ajífẹ́ pé ṣeré ẹni kọ́là ń lé òun ogun ẹrú ló ní wọ́n ń pélé yìí òun ní nǹkan kan ẹni ó tún là ń lé òun èyí ń lójú ìwọ̀fà wọ́n ń pélé yìí òun ní nǹkan kan ẹni ó jẹ́ bíi tálákà tí ó lówó rárá eléyìí ló lẹ́gbẹ̀ta aya abásọ̀kò ìjà sílé òun kò balẹ̀ bí ògbógun ẹrú abójì ìwọ̀fà aba ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ òdùdù ọmọ ọ̀dẹ̀dẹ̀ ọmọ gẹ́gẹ́ ọmọ orí ìrókò ọmọ alábíàmọ́. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.